Aláròyé máa wí o. Ó máa ṣe o, adigunjalè yìnbọn pa àwọn ọ̀dọ́ méjì síbi tí wọ́n ti lọ gẹrun lẹ́kọ̀ọ́. Ṣe lọ̀rọ̀ di bóòlù yàgò fún mi lágbègbè Àbẹ́ngò nílùú Sẹ̀lẹ́níkà níjọba ìbílẹ̀ Ọ̀jọ́ nípínlẹ̀ Èkó lásìkò tí àwọn adigunjalè ikọ̀ ẹlẹ́ni mẹ́ta kan ya wọnú ṣọ́ọ̀bù bábà kan tó ń gẹrun fún àwọn ènìyàn lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 4 oṣù kẹwàá ọdún yìí. Àwọn ọ̀dọ́ méjì kan, olóògbé Chidindu àti olóògbé Kórèdé, ni wọ́n pàdé ikú òjijì lọ́jọ́ náà lásìkò àkọlù ọ̀hún. Aláròyé gbọ́ pé gbàrà tí àwọn ikọ̀ adigunjalè náà dé sínú ṣọ́ọ̀bù bábà yìí ni wọ́n ṣe bí ẹni tó fẹ́ wá gẹrun. Àwọn méjì wọnú ṣọ́ọ̀bù náà lọ nígbà tí ọ̀kan yòókù dúró sẹ́nu ọ̀nà àbáwọlé ṣọ́ọ̀bù ọ̀hún. Báwọn méjì tó wọnú ṣọ́ọ̀bù bábà ọ̀hún ṣe ń gbowó àti fóònù lọ́wọ́ àwọn tó wà nínú ṣọ́ọ̀bù, bẹ́ẹ̀ ni èyí tó dúró síta ń kan wọn lójú pé kí wọ́n ṣe kíá. Wọ́n bẹ̀rẹ̀ owó lọ́wọ́ Chidindu lọ́jọ́ náà, ṣùgbọ́n ó sọ fún wọn pé ìwọ̀nba ẹgbẹ̀rún kan náírà tóun fẹ́ fi gẹrun ló wà lọ́wọ́ òun. Lójú ẹsẹ̀ ni olè tó wà lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù náà ti sọ fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó wà nínú ṣọ́ọ̀bù ọ̀hún pé kí wọ́n fẹ̀mí ọkùnrin ṣòfò nítorí pé wọ́n gbàgbọ́ pé olóògbé Chidindu ń parọ́ pé òun kò lówó lọ́wọ́ ni àti pé ó fẹ́ fi àkókò àwọn ṣòfò. Ṣe ni àwọn olè náà dojú ìbọn kọ àwọn tó wà nínú ṣọ́ọ̀bù bábà náà tí wọ́n sì yìnbọn pa wọ́n. Ìró ìbọn gbàù gbàù tí àwọn aráàlú ń gbọ́ ló jẹ́ kí wọ́n sáré lọ síbi tí ṣọ́ọ̀bù náà wà, tí wọ́n sì bá òkú àwọn èèyàn náà nínú àgbàrá ẹ̀jẹ̀. Wọ́n yìnbọn fún ẹni tó ní ṣọ́ọ̀bù àti àwọn oníbàárà rẹ̀ méjèèjì tí wọ́n wà níbẹ̀, ṣùgbọ́n orí kó bábà náà yọ nítorí pé wọ́n sáré yọ ọta ìbọn tó wọnú ara rẹ̀ lọ́dọ̀ àwọn dókítà tí wọ́n sáré gbé lọ. Ṣùgbọ́n àwọn oníbàárà rẹ̀ méjèèjì, ìyẹn olóògbé Chidindu àti Kórèdé, kú lásìkò tí wọ́n ń ṣètọ́jú wọn lọ́wọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.